mo ránu gbà ó Àjíjọlá ránu gbà ó bí ọ̀tá ṣe gbìyànjú tó síbẹ̀ mo ránu gbà ó wà lọ́lá ọ̀nà yà falẹ̀ àlẹ́ ká mọ̀ wà náà sábà wà náà ni ẹ̀rí onímájẹ̀mú yà falẹ̀ rà mọ̀ wà náà. Wàwásátì àbìlò ayé òfin mi palẹ̀ ọdún tó kọjá mọ́ ó tún mú mi wọkọ̀ ọdún titun mo sì nígbàgbọ́ pé màá parí ọdún yìí láyọ̀ o lọ́dún tó ń bọ̀ ó kí lè jù bẹ́ẹ̀. Rahman Rahim. إن أول بيت orí bẹ́ẹ̀ mi ti kì í bọ́ ọba kì í púpọ̀ ohùn rí o dùn ohùn rí ọ wà fọ́. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹ dákun torí pé a lè fẹ́ ké àyà kan ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ wa yìí ẹ jẹ́ káwọn ọkùnrin wà lọ́wọ́ àlàáfíà mi yìí ẹ̀yin obìnrin ẹ bọ́ sọ́wọ́ ọ̀tún lọ́dọ̀ àwọn obìnrin ẹ dákun torí wọ́n ń fídíò wa wọ́n máa wá wíwí kú wípé ẹ̀rí tá a bá ti ń ṣe wá sí ọlọ́run tiẹ̀ ti pín ìyà yín àwọn onímùkúmu àwọn náà máyè kan lọ́wọ́ àwọn oúnjẹ kújẹ àwọn náà mú tẹ́ǹtì kan dání àwa tá a fẹ́ gbọ́rọ̀ ọlọ́run àwa náà mú tẹ́ǹtì kan dání ẹ máa wá wòye tọ́lọ́run ọ̀ràn àánú ẹ̀ sínú mẹ́rẹ̀ẹ̀rin tó wà ń bí bẹ́ẹ̀ yẹn òun ti jẹ́nu. obìnrin tí ń bá ń bẹ lọ́wọ́ àlàáfíà mi ń bí ẹ bọ́ sọ́wọ́ tó ń bí ẹ jọ̀ọ́ àwa ọlọ́run jọ wá lójú púpọ̀ wàláì ẹni tọ́lọ́run ọba jọ lójú kọ̀ ráyé wá. gbogbo ntẹ́ ń bá ń ṣe ọlọ́run ó jẹ́ ọmọ lálùbáríkà. àmín. ẹ jẹ́ àbọ̀wọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà mo fẹ́ lò ẹ dákun ọlọ́run ó jọ dáa fún yín. àmín. Naam. Wọ́n ti sùn. Wa na'taqidul Qur'ana tanzila rabbina. Sauti Arẹwà ń bẹ lọ́dọ̀ mi ní ẹni ọlọ́run bá pọ́nlé àpọ́nlé ni inú ayé kò sì kéré. Bihi ja'a Jibrilu nabiyya Muhammada. Ẹnu àwọn tó tún wà lọ́dọ̀ wa ń bí tí wọ́n jẹ́ amúlùdùn tá a gbọ́dọ̀ kéré wọn inú wọn ni Táyé Kọ́rẹ́nsì àfáàrọ̀ lẹ́. Wa anzalahu wahya ilayhi wa annahu. Inú àwọn tó tún wà ń bí tá a gbọ́dọ̀ kéré wọn ńlá wọn sójà wa tí wọ́n wá bá wa mójú àgbo yìí dání akí wọn. Udawa yatuba bihi liman ikhtada. Sauti Arẹwà ń orí ń jọ kínní kan eríṣiríṣi nǹkan là á rí oríṣiríṣi èèyàn ń bọ̀ ń bí o ó tún kù díẹ̀. Kàlámù kẹrìmọ́. ẹ dákun ẹ jẹ́ ìyá tí ń sílé kó jòkó káwọn èèyàn mọ̀ pé òun ní bí n bá ti ń nawọ́ sí. ẹni tó bẹ̀ mí wá nù ẹ sì lé dìde àlejò lòun. bí amúrí wà náà yẹn. mo sì gbọ́ pé wọ́n ní Ìbàdàn máa tọ́jú àlejò ni ìwọ ṣe wá ń lé àlejò dìde ní. wà á dalilu takada. Ìbàdàn kọ́ àbájọ. Kàlámù ìlà alamina kíkọ́tà. ìyá wa bílẹ̀ yìí ti dáa tó yìí ìyá wa dà. bí ilé tẹ ẹkọ yìí ti dáa tó yìí bẹ́ẹ̀ yẹn bá dé yìí yọ̀ wá yọjú pé ọkùnrin lọ́kọ àbóbìnrin wọn ni alájà kínní ni bó ti wá dáa tó yìí nǹkan méjì ń bẹ ń bẹ tó wá dùnyàn ẹ fi kún mo ti dé lọ́ọ̀kan mo ti kọ́kọ́ wò ó kò sí nǹkan méjèèjì náà ń bẹ. wàkọ́díjà ìjìmá. bọ́ọ̀bá ní wàkọ́dí ẹ̀yin tẹ́ ẹ dúró tì ẹ̀yin náà tún tutù ni wàkọ́dí. ọ̀rọ̀ lẹ́jẹ̀ ti dúró bí ìtọ́fẹ́ lájà ń gáréèjì ó ti wá fòdì ọwọ́ ajá náà sí. وقد خالف الإجماع
jahala walahada. bó o ti dúró ní ẹni ó fẹ́ làjà ní dúró bẹ́ẹ̀ pé tọ̀ ń bọ̀lẹ́ wá bá a dé. walakinna bil Qur'ani nahdi wa nahta. Sauti Arẹwà. laqad àwa bá wọn náà sí tiẹ̀ náà báyìí. Qur'ani. wọ́n babalágége. abudan bi ihtada. ẹ̀ ń bọ̀. akramakallah. ìyá wa oníṣìílẹ̀ òní tá a wà lọ́dọ̀ wọn Ìbàdàn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá dá sí yín lọ́rùn lónìí Ọlọ́run ó fèrè ẹ̀jìn yín. àmín. àwọn kan ti ń dẹ́ṣẹ̀ lọ́wọ́ yìí o àwọn eléré ibú kan inú ilé tí wọ́n ń kọ́ tó ìkọ́tà yìí ẹ̀wọ̀ àwọn olóró kan igbó ni wọ́n mú bí àti ìsọ̀kalẹ̀ tá a ti ń gbóòórùn igbó nítorí pé yìí ń sílé àwọn ní ń sẹ́lọ̀n sí yín lọ́rùn báwọn Ọlọ́run ó fèrè ẹ̀jìn yín. àmín. ara wọn kan lẹ́ẹ̀kan bí ajókòó náà ni àwọn ṣe gàdàgbà bí spíkà yìí ti tó náà lọkùnrin ọ̀hún fẹ́ẹ́ tó ọwọ́ àfa àmukù trọ́fì àbí kí ni wọ́n mú rédèrèdè ni ọtí ọwọ́ àfa lọ́wọ́ kọjá wájú wa ní eléyìí wọn náà ń sẹ́ lọ́rùn sí yín lọ́rùn yóò pé ń jọ sílé yín òun yó ayé wọn ọ̀dà kọ́lọ́hún ọgbà tiẹ̀ tọ́ba lóhùn kọ́ da àmọ́ kó ferí jẹ̀yìn. àmín. àkàn bẹ ní ìwọ̀n gba nọ́mbà ara wọn lónìí ìyàwó sì ni ọkọ ọlọ́kọ ni aníjọ́ tí alájà kìíní sílé níjọ́ náà mo rí wúmà yẹn ẹsẹ̀ ni Ọlọ́run kò fẹ́ rí ẹ̀jẹ̀ yín. àmín. àwọn kan bẹ ní lónìí wọn ó jí fóònù mú kò sọgbọ́n fóònù ọ̀ sọnù ní lónìí wọn á pé wàláì mo ti rà ó pẹ́ díẹ̀ ọdún méjì ẹjọ́ báwọn táyé kọ́lẹ́sì bá ń sọ̀rọ̀ ẹ máa dá sí i ẹ sì déédéé ara yín ẹ rà wá ẹni abá sépèlé wàláhì yóò mú wàláhì tàláhì kìí sí ọ̀rọ̀ ẹnu fa báwa bá ń ṣe wá sí ẹ má yọ ẹnu sí àìsè gbẹ Ọlọ́run sì ju bá everybody lọ sọ ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ yìí kìí sọ̀rọ̀ Musa bàbá mi táyé kọ́rẹ́nsì àwọn kan bẹ ní ìwọ̀n ó jí fóònù lónìí nítorí di lọ́wọ́ òsì ẹni ọwọ́ ní fóònù ọmọ akpé wàlúwà 2 years tí n ti lo fóònù yẹn bọ̀ ní mo rẹ̀ gbádùn ẹ̀gá tẹ́kínò ni mẹ́sẹ̀gì gbogbo ẹ̀ ni mo máa ń rí àmọ́ njọ́ táwọn alájà ń sílé njọ́ náà wọ́n gbé Ọlọ́run kò fèrè ẹ̀ jìn. àmín. àkọ́kọ́ léláyé táyé kọ́rẹ́nsì wájọ́ tí ń sílé Ọlọ́run ó tún kọ́ yìí tó tún ju yìí ń lọ fún wọ. àmín. wàláhì kìí ṣeré. Allahumma àmín. kìí ṣeré kìí máa ṣeré nílé tọkọ ọyàtọ̀ sáà ń pariwo ọkọ ilé ni gbogbo yàrá tí ń bẹnu ilé náà ni mo wọ̀ kọ́dà swimming pool ń bẹ mbẹ lẹ́yìn abakọ́lé kakọ́ ìtọ́da o táyé kọ́rẹ́nsì Ọlọ́run ò ní jẹ́ ọ̀tá àmín. ó tún wá kọ́ mi tó tún ju yìí ń lọ Allahumma àmín. ó sì ṣe dáadáa ó lo gbogbo àárọ̀ fáwọn àfa àwa la lo fàdágún mẹ́rin ni káwọn àfa rọ̀lẹ́ bíi tiẹ̀ náà tó wá bẹ̀rẹ̀ kó o tó wá máa ṣe pàǹdùkú yòókù. alájà wa Rashida ọlọ́njẹ́ ọ̀dà àfọkọ yín àmín. ọkọ yín tọ́jú yín púpọ̀ bẹ́ẹ̀ bá wọ̀ yín yóò mọ̀ pọ̀kọ yín tọ́jú yín sọ̀rọ̀ náà nì kò tó bẹ́ẹ̀ bàbá rúru ẹrù tí yín yóò ti kú pẹ́ táyé kọ́rẹ́nsì ò tó bẹ́ẹ̀ alo ò tó bẹ́ẹ̀ bọ́ ọ bá rúru ẹrù yìí ó ti kú pẹ́ ẹ dàgbà jágbé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ léláyé ń gbọ́ lọ́wọ́ ṣe alimarikasi Sauti Arẹwà alimarikasi ni mo jókòó tì í àkọ́kọ́ léláyé bẹ́ẹ̀ ti ṣe foundation lẹ́yìn ìtọ́lọ́wọ́n wa bá yín yọrí ẹ̀yìn ìyá wa alájà Rashida ẹ̀ máa dúpẹ́ fọlọ́n gan. alhamdulillah. njọ́ ìtayé kọ́rẹ́nsì ń sílé lẹ́ fàmí lọ́wọ́ báyìí pé ẹ dákun ẹ̀yin dà èmi náà fẹ́ sílé tèmi náà ẹ̀yin mo sì fẹ́ kẹ́ ẹ wá èmi náà wá da yín lóhùn mo ní insha allah bọ́lọ̀ ń bá fẹ́ ẹ̀yin sì wá láyìí dà àwọn méjèèjì wá dúpẹ́ mọ́sálíkà wà ní fún yín mo sì sí í kà Ọlọ́run ọ̀jẹ̀ ń gbé lálùkìyàmà. alhamdulillah. mo rántí dáadáa yín ti ń lọ lọ́wọ́ tún báyìí lè wà lábẹ́ tẹ́ntẹ́ ti fà mí. àkọ́kọ́ léláyé tí wọ́n fi lélẹ̀ Ọlọ́run ọba fún ara rẹ̀ pé àkọ́kọ́ lé ní bí Kùránì ọba wa wíyé pé inna awwala baytin ẹ̀rí wudi alinnasi lalladhi bi
ببكة مباركا وهدى للعالمين. àkọ́kọ́ lẹ́nu. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ dákun ẹ bá ń parí ẹ. بسم الله الرحمن الرحيم. إن أول بيت. إن أول بيت. orí bẹ́ẹ̀ mi ti kì í bọ́ ọ bá kì í púpọ̀ ohùn rí o dùn ohùn rí ọ wà fọ́. إن أول بيت. ẹ ọ gbọ́dọ̀ sáǹdì bó ti sáǹdì ni. إن أول بيت. díẹ̀díẹ̀. أول بيت. Sawiti máa gbọ́. وُدِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا. ọ̀yá yìí. وَهُدًى لِلْعَالَمِينَ. àkọ́kọ́ lé ìyàwó Rashida àtẹ̀yìn ẹbí wọn. ìbẹ́nu ẹ̀yìn ẹbí Rashida irú àrà tí Rashida ń dá lónìí òun ò ní dá tí èkú. kọ́dà kò ní ra lẹ̀bẹ̀ lé imú pa àwọn àbá sílé. ìbẹ́nu àwọn ẹbí ẹ̀ báyìí. alájà Rashida mọ bẹ́ẹ̀ yìí dúpẹ́. Alhamdulillah. inú tí wọ́n mọ béèrè láyé pé sọkọlé ẹ ti kọ́. anábìlú gbogbo ẹni tí ń bẹ nínú ayé bàbá tí kọ́lé fún ọ sírìrì òbò. lọ́jọ́ ń ṣàdúrà fọmọ ẹ̀yà mi Sàwòtí mo lọ́lọ́wọ́ kọ́lé tiẹ̀ náà fún. Àmín. bẹ́ẹ̀ yẹn bá nílé tiẹ̀ ó yẹ kó máa fọwọ́ bọ́ ẹ̀ pé àṣírí tèmi ti bò. inna awwala bayti àkọ́kọ́ lé láyé. وُدِعَ لِلنَّاسِ. ẹ̀rí tá a fi foundation rẹ̀ lélẹ̀ bí ìyàwó Rashida ti foundation yìí lẹ̀ tó sì yọrí ẹ̀ kí lè tó bẹ̀rẹ̀ lórí foundation ìnáwó ká máa tó búlọ́ọ̀kù ìnáwó pẹ́pẹ́pẹ́ làwọn ó dé lintu ẹ̀rọ ṣọ́tà ẹ̀ wá tó kinní kan gbogbo wọn ni àǹfẹ̀rẹ̀ jẹ̀kọ́ ni bẹ́ẹ̀ bá kọ́lé tán àwa ṣe táìsì owó dé àwa ara kinní kan sí tọ́lẹ́ẹ̀tì gbogbo tá à ń ṣe nulẹ̀ lónìí ní ti pààyàn ni àwa láti fowó wá rà olówó mi yọ nínú tọ́lẹ́ẹ̀tì ó fẹ́rí na àwọn àwo tá a fi ń yàgbẹ́ ni níbẹ̀ náà ló kú sí. ẹ wo táìsì tá à ń tẹnu lé ọ̀dà ẹlòmíì lápá kì í balance lónìí gbogbo tí ń pa wá ńlá ń fowó rà nínú àsìkò tá à ń lò lọ́wọ́ yìí. àkọ́kọ́ ilé tá a wá kọ́ bẹ́ẹ̀ ti kọ́lé yìí tí ń jẹ́ tọ́lọ́hún òun ni èyí táwọn ọlọ́run àfipẹ́lẹ́ rẹ̀ lélẹ̀ fáwọn ènìyàn. ilé tí ń wá ń sọ náà òun ni ilé tó ṣe pé. بِبَكَّةَ mubaraka òun ni ilé tí ń bẹ Mákà tálájà Rashida lọ tóun náà rí un àkọ́kọ́ lẹ́nu ni ẹ rí i pé kò sọmọlúàbí tí ó débẹ̀ eriri ó kọ̀ tóbi pé ilé yìí ni omi ọ̀kọ̀ọ̀kọ̀ bọ àwọn kan táwa jọ lọ inú àwọn Mákà tí mo lọ rí láyé àwọn kan bẹ tá a jọ lọ wúmọ̀ yẹn bá a ti débẹ̀ tó ní alájì ṣé bẹ́ẹ̀ láti kìlá máa sọ náà ni omi sì bọ́ lójú ẹ̀ ó ní wọ Ọlọ́run mo dé bíbá yìí Ọlọ́run bá mi mọ́kọ̀ mi débi Ọlọ́run bá mi mú màá mi débi Ọlọ́run bá ìwọ̀n ń kà wọ́n ní ibẹ̀ ni wọ́n sì ká wọn kan lọ wọ́n ká wọn tọ́ọ̀gì irú àwọn etí mú gbó tá a bá lọ́wọ́ ọ̀tún wọ̀nyí wọ́n kó wọn lọ àwọn olóṣèlú òsì wọ́n wá ara àwọn àfa àdúgbò kó lọ Mọ́kà àwọn ká àwọn tọ́ọ̀gì tí wọ́n lu etí àwọn kó wọn lọ Mọ́kà àwọn wá débẹ́tì láti gan ni ilé yẹn ni bó ṣe máa wà nù gan ni jẹ́ ẹ lérí ibú ọmọ òfò. أول بيت وُدِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا. ẹ rí báwa fáwọn mi bá ṣe wá àṣìṣe wọn ni ó kubi tó máa gbà àwa ti kó nu yìí wọn ọjọ́ ti pẹ́ èèyàn tí ò wúlò nulẹ̀ tẹ́lẹ̀ a tún wá dọ́bù àyè ní wúlò rẹ̀ láyé kọ́nà kò ní wúlò wájú Ọlọ́run. Ọlọ́run àkọ́kọ́ ilé tá a fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ òun ni ilé tí ń bẹ Mákà ni òun ni Baitul Atiq bẹ́ẹ̀ bá wá wọ àwọn tí ń lọ Mákà náà bó ti lálùbáríkà tó lákọ̀ọ́kọ́ ilé tẹ̀ ń lọ wò ẹ wá wo orí social media ẹ ń lọ Mákà ẹ ń lọ túbá ẹ wá kó kásẹ̀tì Táyé Kọ́rẹ́ńsì ẹ ń lọ Mákà ẹ ń lọ túbá ẹ palẹ̀ mọ́ kásẹ̀tì Pasuma ẹ ń lọ Mákà ẹ ń lọ túbá ẹ palẹ̀ mọ́ kásẹ̀tì kíní kan ta wẹ́wẹ́ ẹ ń lọ Mákà ẹ ń lọ túbá ẹ palẹ̀ mọ́ kásẹ̀tì kíní kan Màláíkà Àyìnlá Ọmọwúrà
gbogbo ẹ̀ ni wọ́n kó dání gbogbo ẹ̀ ni wọ́n wá kó dọ̀hún wọ́n wá ń bẹ lábẹ́ tẹ́ǹtì pẹ̀lú aṣọ ara mi àwa ń wò wọ́n nínú sọ́jà mẹ́ta pé ẹran lè yá mi dá bá a mú ní láàyè lábẹ́ tẹ́ǹtì ní Mínà ọlọ́run ò ní gbáàjì ẹ̀yìn wọ̀nyí. awwala baytin. ẹran lè yá mi dá bá a ń gbé ní abẹ́ tẹ́ǹtì ní Madina láìlà sáwọ́tì. a tún wò lọ àṣẹ bó ti tán ni wọ́n tún wá lọ ṣú àwọn kan ọlọ́run jọ da fún àwọn tó dá social media yìí lẹ̀ wọ́n tún wá lọ ṣú àwọn kan wá ń gbé ẹ̀yà ẹ̀yìn ìjọba ẹ̀yà wọn ọjọ́ orin nínú ẹ̀mí orin mo ní lábẹ́ tẹ́ǹtì ní Mínà tẹ́lẹ̀ wá túbá tẹ́lẹ̀ palẹ̀ mọ́ bẹ̀rù ọlọ́run wá ṣe náà ní ẹ̀ ọmọ Nàìjíríà ọlọ́run lákọ̀ọ́kọ́ ilé ọ̀hún ẹ̀ẹ́dọ́wọ̀n ẹ̀tún máa lọ jalè ẹ̀ẹ́dọ́wọ̀n ẹ̀ máa lọ mú gbó wọn ò rí kó dání láti Nàìjíríà àmọ́ wọ́n ti máa hàwùká àtọ̀hún náà àwọn Nàìjíríà ti kó lọ wọ́n ti mọ bí wọ́n ti ń tà á wọ́n ètò mú gbó ní Mínà. ẹ wá ṣe tẹ́yìn pé Nàìjíríà ò rójú àláwọn ìjọba ẹ̀ ń pa àwọn gómìnà wa eré wọn dàrú wọn ò ṣe ń tá a fẹ́ bàbá ti yọ gómìnà mẹ́ta lórílẹ̀‐èdè Nàìjíríà yìí gómìnà tán gómìnà mẹ́ta náà la ní ìní dákọ̀ wọn àwọn ẹ̀yin náà máa nàgà kọ́ máa yé yìí àwa láwọn gbàgbà fúfú gómìnà àwọn tí ò wúlò àwọn ọmọ sáà ti ṣe ná wọ́n sá ṣe tán èyí tí ń bá lọ yìí wọ́n ṣe tán aláwọn wọn wá pọ̀ lọ́gbà mọ́kà yìí náà àwọn náà ń lọ bẹ́ẹ̀ o wọ́n rí ìbẹ̀rù Ọlọ́run dà táwárí lára wọn. àkọ́kọ́ lẹ́nu ọwọ́lá lùbáríkà ìyáwó Rashida ibe tí latiki tira lùbáríkà ọlọ́mọ́sá jẹ́ ti yín náà lùbáríkà. amiina. olówó kọ́lé tán táyé kọ́rẹ́nsì ọwọ́ àpè gbogbo ayé kálukú wa ń jẹ wọ́n mú wọ́n ti ń jẹun tí wọ́n mú yàn sẹ́ẹ̀rí o ebi ń pa ayé o bí yàrá bá fẹ́ ṣe ìnáwó àfikọ́ lọ́wọ́ kẹ́yìn o sẹ́ẹ̀rẹ́ àwọn tí ń bẹ lọ́ọ̀kan yìí wọ́n sì mú ìrẹsì ó tó kínní tébù yìí wọ́n sì kọjú síra wọn bíi márùn wọ́n sì jẹ tán pátá lẹ́yọ̀ kọ̀ọ̀kan ebi ń pa ayé gan ìyálà ya ebi ń pa ọmọ Ànábì Ádámù bí wọ́n ama láti gbóná tó kò sì tó wọ́n rún gbogbo ẹ̀ ní níwájú wa yìí. Adayna awwala baytin udiya linnasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil alamina. inna awwala baytin. ẹ̀yin Ìbàdàn àkọ́kọ́ lé lórí ilẹ̀ ayé. wùdí àlìná. tá a fi ìpìlẹ̀ rẹ̀ foundation rẹ̀ lélẹ̀ fáwọn èèyàn. lálàdí. òun lè yí ni. bíbá kátà mubaraka mọ̀jọ̀ jẹ́ bíbá kátà fatia kan ni. bíbá kátà mubaraka. òun lè yí tí ń bẹ Mákà tó lálùbáríkà tí gbogbo yín lọ ni. wàhùdà. ọ̀nà màsí ni lil alamina fún gbogbo ayé yányán. ìyá wa Rashida ẹ máa dúpẹ́ ìran yín la wá wò lónìí mo wá bá yín bẹ lọ́hùn májèlé yìí ó jẹ́rò yín bú fún yín. amiina. wọ́n ní káàsà bọ́mọ̀ ní kọ́ mọ́ kó lọ bẹ̀. ọ̀rọ̀ alájà Rashida ti wá jẹ́ njó ti sílé nìtàn làdánwò yìí ti sẹ́ ọlọ́run oníjọ́ ṣẹlẹ̀ fún yín. Allahumma àmín. kò ní ṣẹlẹ̀ fún yín. àmín. ẹni bá fẹ́ràn yín yàyín tọ́ba yín sàmídénú kò ní ṣẹlẹ̀ fáwọn náà. amiina. Abdulaziz ọlọ́jẹ̀ káyọ̀tì máa lọ Sauti ọ̀fẹ́ da Sauti tún ní ibi tá à ń lọ lẹ́kọ̀ọ́ nísìnyí Sauti náà lérè ń bẹ̀. ó yìí tún òun ní Ìbàdàn yìí àwa náà sì ní Ìbàdàn yìí. bisimilayi. ilahi. mo fẹ́ sàdúrà nù mo bẹ ìwọ Ọlọ́run. usturina bisitirika lijamila. ìwọ Ọlọ́run gbogbo wa yìí láṣìírí pẹ̀lú àṣírí rẹ tó dáa. lẹ anna min sitiri alimalu. kálukú Ọlọ́run fún ní fáǹsì tiẹ̀ àkàn bẹ́ẹ̀ ń gbòòrò nísìnyí tí wọ́n bá yẹ pé nísìnyí pé ọmọ máa bọ̀ táyé máa bọ́ ní kínní wàláhì gbogbo tí n bá ń ṣe yóò sì pàtì yóò sì dé yìí. wọ́n ti ń pa àwọn mẹ́rin pé Ọlọ́run Sauti ti dé wàláhì Sauti ti dé yóò sì dé yìí nísìn
kálukú lọ́lọ́run fún níjọ tiẹ̀ kọ́dà bẹ́ẹ̀ yẹn bá mú ìyá rẹ̀ tọ́bọ̀sọ kúrò lára ìyá rẹ̀ tí ìyá rẹ̀ wà hó ọmọlúwàbí tọ́wọ́ sokùn sí lọ́rùn tí wọ́n á farò pé kò ní dáa fún yín mọ́mì táwọn yẹn wá ń dá dúró kí ló ṣe àṣẹ àwọn ni wọ́n jọ dáa fún yín mọ ẹ̀jẹ̀ túlé kan ni àṣẹ àwọn ni wọ́n jẹ́ rọ́nà gbà ó yìí tún wọ́n pé máa mú ìyá tòun náà wọ́n sọ bẹ́ẹ̀ kọ́ alájà ni òjò dáa fóun náà òun ló sì tún ní fáǹsì. ilahi usturina bisitirikal jamila. mo ti dá ọ lóhùn èyí hùn. lẹ́ànà mi sitiri alimalu. inú àṣírí bíbò wọ ọlọ́run òun ni kéèyàn olówó. wà mí sitiri albanuna. má jẹ́ ọmọ wọlé wà mí sitiri alibanuna. wà mí sitiri albanuna. ẹ̀rí inú àṣírí bíbò ọlọ́run ni kọ́lọ́run ó bùn yẹn lọ́mọ yàrá Rashida ẹ bímọ ẹ wo gbogbo ntọ́lọ́run ṣe fún yín ẹ kọ́lé ẹ bímọ bẹ́ẹ̀ bá sí máa yé ò lè gbàgbé yín ọmọ Rashida nù ọmọ nìyí jẹ́ wọ́n gbàgbé yẹn mo fọ lásìkò yìí bẹ́ẹ̀ lọ́hùn gbogbo ẹ ti sunkún ọmọ nínú ẹ̀ tí ń bá ń gbọ́ òun ọlọ́run ó dá yín lóhùn. àmín. àwa tá a ti bí ọlọ́run ò ní pa wọ́n. àmín. bí ó bá pa wọ́n wọ́n ṣe wọn lọ́mọ tí í ṣe ẹgbẹ́ aláàké. àmín. àwọn ẹgbẹ́ àbíkú wọ́n já àwọn ọmọ ọwọ́jọ́ yìí wọn. àmín o. wọ́n bẹ̀ ń yà yín ní ìsìnbámu ẹgbẹ́ aláàké. àwọn ẹgbẹ́ téèyàn ti ní déètì jọ́ tí ó kú láyé bóun náà bá wà ń lọ kò ní lè dárìn inú òkùnkùn wọ́n sì máa rìn yọmọ wòye wọ̀ ohun tó gbé wọn lè ká mọ́ bẹ́ẹ̀ ni náà àáké ni wọ́n ìyànjú ẹ̀ ọlọ́run jẹ́ ọ̀dà fún yín bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ń tòsí àmọ́ ọlọ́run ò ní jẹ́ abirú yín tó. wà mí sitiri alimarikabu. inú àṣírí tí wọ́n lọ́ọ́ mọ́ bóyá alimarikabu òun ni kéèyàn ní nǹkan gùn bí Saoty Arewa ti ń lo fẹ́ǹsà yìí àṣírí bọ̀ ọlọ́run nù. wà mí sitiri alibẹ̀yìntù. bẹ́ẹ̀ ti fẹ́ máa bá a sọ̀rọ̀ ni ẹ sì ń disturb ìjókòó ọ̀rọ̀ ọlọ́run ní wọ́n bá ń ṣe pàtí lọ́wọ́ lèèyàn máa fàyàn lọ́wọ́ báwọn ẹ lọ́ọ́ jókòó ayé yín ọ̀dà. wà mí sitiri alibẹ̀yìntù. ìyá wa Rashida inú àṣírí bíbù ọlọ́run alibait ilé tẹ́ ẹ kọ́ yìí ẹ ti ọlọ́run ti bù yín láṣírí parí báyìí inú àwọn tá nẹ́bí sọ̀rọ̀ wọn wà láyé ń bẹ nù wọn pé ẹni ọlọ́run bá kọ́lé fún ọlọ́run bò láṣírí ẹni tí ó bá ti kọ́lé àṣírí rí o bò bẹ́ẹ̀ bá dá màálù dùbúlẹ̀ lẹ́ńkùlé yín nísìn ẹni ẹ bá fẹ́ kọ́ mọ̀ nígbà bá tiẹ̀ títí géètì àṣírí yín bònú àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ń gbélé mi rẹ́ǹtì tẹ́ ẹ bá padì ẹ lónìí ó ẹ kú àlàjá o wọ́n wọlé lọ́nu tó bá tún lọ́tún àti padì ẹ ló ìyá sèǹdẹ́gbù àmọ̀sàgbà kò ń bí àwọn òtí rówó jẹun ìyá láńlọ́ọ̀dù wa yìí wọ́n lè jẹ adìẹ yín lọ́rùn níjẹta wọ́n pa kan ọ̀kan wọn tún pa lọ́wọ́ tí mo kí wọ́n ta yìí àṣírí ò bò rárá. wà mí sitiri alaakilu. wà mí sitiri alaakilu inú àṣírí bíbọ̀ ọlọ́run ní kéèyàn ní làákàyè làákàyè lọ́jà gbogbo owó jòkó dáadáa báyìí nígbà tí ń function bí làákàyè bá ti yẹ nísìn ẹ̀rì ẹnìkan kan bó ẹ̀rìn ni ẹni tí làákàyè bá dàrú yóò kọ́kọ́ rẹ́rìn ẹ̀yàn máa wò pé kò ní mọ̀ pé òun ò yóò ta ní ọlọ́run ẹni wá jòkó jẹ́ ọmọ wò pé tẹ bá tún wò òun náà wò yín lóòótọ́ làákàyè ni ọlọ́run nígbà mo dá làákàyè tán mo wá fẹ́ wo ṣé èmi ọlọ́run lára làákàyè mo wá ní yá àkìlò ìpẹ̀lẹ̀ ìwọ làákàyè kọjú sí mi ọlọ́run ní làákàyè sì kọjú sí mi báyìí mo tún wá fẹ́ dán o mo ní eat back ọ̀ya turn back làákàyè ó sì tún kẹ́yìn sí mi ọlọ́run mo ní fatabarakallahu mo dá o pé báyìí bọ́ bá ti á yin gẹ wàhálà dé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ sáráńgá ẹni tí ẹ bá ti dàrú máa pé wàláhì mo rí faragan kan nísìn white ni wọ́n kùn ẹ̀yàn máa pé níbo faragan ládùúgbò ní. inú àṣírí bíbọ̀ ọlọ́run òun ni làákàyè ìyá wa Rashida. wà mí sitiri àlàáfíà. inú àwọn àṣírí bíbọ̀ ọlọ́run àlàáfíà òun ni kéèyàn lọ́làáfíà. kàmá. bẹ́ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ yẹn bá wà ní kọ́mọ́ lòún lòsì ẹni ọlọ́láàfíà tí wọ́n lọ mú gégé mu ẹni ọlọ́láàfíà tí ń lọ mú kodin ẹni ọlọ́láàfíà tí ń lọ mú gbogbo rédèrèdè tí wọ́n mú tí wọ́n fi kú pi lọ́sàn gangan ni ẹ wo bó ti ṣe àlàáfíà tiẹ̀ ẹlòmíì torí táyé kọ́rẹ́nsì yóò kọrin ní yóò sì di dàkúdà kó tó délé bàbá rẹ̀ lónìí níbi ìmukúmu ẹ wọnú ukùn ẹyọ kan yìí ọmọ adámọ ẹ tiẹ̀ bẹ̀rù sẹ̀mí ayé ara yín
ikùn ẹyọ kan tó ọmọ tí ń bẹ nú ẹ̀ ẹ bá wálé yẹn wò pé ah kìnìún yìí ń dùn mí lọ́wọ́ àkàndùn ní ikùn yìí ẹ̀ mọ tí ń bẹ ń bẹ bó ti dàbí agbè tó gbé kalẹ̀ ń tó tún rọ̀rọ̀ kú rọ̀ sí ni ikùn tó ọmọ tí ń bẹ nú ẹ̀ ìfún òrí bó ti rí tẹran lórí àfẹ̀yìn tí mọ́tò bá pa lójú títì ló pe káì ńgbà mo rí fún ẹ o sì tó bẹ́ẹ̀ kó wo dáadáa ọ̀sà ọ̀ṣọ́k ẹ wàá mọ tí ń bẹ nù fún yín kídìní ń bẹ ń bẹ ọmọ bó ní ṣe tí ń fọ́nkṣọ̀n ni àbí ń sàárẹ̀ ẹ tún wá ń da gbogbo kíní dúdú ilé lérí ẹ wá ṣe bẹ́ẹ̀ ń ṣe fáàrí ni èèyàn mú gò mẹ́wàá ń bí kíní wá ń pẹ́ àná yẹn ọ̀dánjọ́ tára sí dáńsílẹ̀ ìgò mẹ́sàn-án lòún mu ayé rẹ náà ń dínkù òun para rẹ lọ ni kí lọ́kàn wá ń pẹ́ kó o tó mu yí lérí kọ́ mọ́dà bàbá rẹ mọ̀mọ́ kí ni tiwa kéwù fún mi ọmọ. kàmá kọ́lá nàbí yúnà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá nẹ́bùwà Muhammad sọ. àlàáfíà ń bọ̀ ẹ̀yin tẹ́ ọlọ́run bá ń bẹ lọ́dọ̀ tí ẹ yòó ń bọ̀ ànábì. tó. àlàáfíà tún lè rọ́jú lé. àlàáfíà lára èèyàn. sàlásàtún. Sauti mẹ́ta ni. bẹ́ẹ̀ntún yòówì. ilé tó kẹnu tó gbàyè tóun náà máa ṣe fáàrí pé ilé mi ni balaja la ṣílá tí ń dúpẹ́ fọlọ́run lónìí orí bàbá olówó tó kọ́lé tán mo fẹ́ ṣàdúrà nù bó lé bá ní ẹ̀jẹ̀ tán àlejò a sì jẹ́ sẹ́kù alájà Rashida ọlọ́run ó tún mú nǹkan mi wá tí wọ́n pẹ́ lọ́dọ̀ yín dáadáa àyèjẹ òwe kówó lọ́rùn Buhari ọ̀wá ọlọ́run mú wọn ààyè ò ti kó ń bẹ̀ èmi ní gbogbo èèyàn ń wò yìí onílé wa kọ́lé tán ọwọ́ àpè gbogbo ayé ẹ wá bá ń sí ẹ wá bá ń sí kálukú wa máa jẹun ọwọ́ sóúnjẹ kalẹ̀ balaja Rashida ti dáná yìí kálukú wa ń jẹun wọ́n wá ní ẹjọ́ o gbogbo ẹni tí ń bá ń jẹun o bàbá wa kábíyèsí ní ilé àwọn yìí ẹni ọba tún rí àléébù tó bá wà ń bẹ̀ o kọ́ wọnú ààfin kọ́ wá sọ fáwọn o kálukú sì ń wọlé wọ́n ń jẹun nígbà tí ó ṣe àwọn méjì kan dé ṣòkòtò wọn ò tó lẹ̀ aṣọ wọn sì pọ́n tálíkà ọlọ́run ni wọ́n wọlé wọ́n fún wọn lóúnjẹ wọ́n jẹ tán wọ́n wá ka ẹni tí wọ́n kọ́ lẹ̀ ẹni tó bá rí àléébù lára lé kọ́ wá sọ fáwọn o àwọn méjì wá wúra wọn lójú wọ́n wá wọlé àwọn ẹ̀mẹ̀wọ̀ bá wá ń gbé talẹ̀ ń yẹ̀yìn wo afẹ́rọ́ba ni sọ wọn ni ẹ̀ wá ni wọ́n ní tí wọ́n kọ́ ta ni àwa sì wàhálà kíyèsí méjì kan tá a fẹ́ pè wọ́n sí lára lé wọn bó ti dáa tó yìí wọ́n déwájú ọba ní ẹjẹ́ wọn mọ̀ bọ̀ nígbà wọ́n déwájú ọba wọ́n ní ọba ní yẹs wọ́n ní kábíyèsí o ilé yìí bó ti dáa tó àbùkù méjìlá rẹ̀ ọba ní àwọn èèbó ni wọ́n wá kọ́ Spain ni mo ti kó wọn wá kíní tí mi kan ilé ìlú èèbó wọn ti kó wá kọ́kọ́rọ́ iná àkọlé mi ń lò káàdì ní ń lò sílẹ̀kùn wọn ní bẹ́ẹ̀ ní kábíyèsí ọlá lébù méjì sẹ kò sí mbẹ ọba ní alákọ̀ọ́kọ́ ní kábíyèsí o bílẹ̀ yìí ti dáa tó ńgbà tí ọba yìí tó sùn kan nísìn yóò di old system ó ní yóò di àwọn irú ìtàn tí àwọn ti tún kọ́ ó ti kúrò ní fashion mi ti tún wà tó tún ju tiẹ̀ yìí lọ ọba dákẹ́ ẹnìkejì náà ní kábíyèsí o àléébù kan tó wá sẹ́kù yìí òun lójú gbogbo ẹ̀ lọ ọba ní kí tún ni ọba náà tún wá ń wọlé pé kí lélẹ́yìn náà tún fẹ́ rí ọ ní kábíyèsí bí lẹ́yìn ti dáa tó yìí àbùkù kan tó tún wá jẹ́ lẹ́ẹ̀kejì ní ké níjọ́ kan wọ́n wá béèrè pé onílé yìí dá wọn ní kẹ́ni ń bá ara kò ti dọ́rùn ọba sì sọ̀kalẹ̀ kó lérí àga ọlá ọwọ́lé lọ ní wọ́n lọ sunkún níjọ́ kan wọ́n béèrè ẹ̀yin dà ń ṣe wá síwájú bàbá Adédìbú mọ́ ní bàbá Adédìbú láyìí dà bí lẹ́yìn tí kún gèrèrè yìí níjọ́ kan ń bọ̀ àní kún bẹ̀ báyìí mọ́ níjọ́ tẹ̀ bá sí mọ́. ń bọ̀ mọ́ lọ́mọ́ mọ́ wá ní àwọn èèyàn máa ń nàka pé sàárè bàbá nù lọ́ọ̀kan o mo ní kọ́dà yóò tún máa hu kókó bàbá wọn wò mí báyìí bàbá tó wá ní kí n wájú Àlàmísì tó tẹ̀lé kí n tún wá sí wá sí ọlọ́mọsà kí Abdulhamid Adédìbú àmín ọlọ́mọba wa yáfi ẹ̀fọ́ ndé Muhammad Allahumma àmín Alájà Rashida ẹ̀ǹdínlẹ̀ ọlọ́run wọlé ayé ojú tí ń wò yín lónìí gbogbo tí ń bá ń jójú àbùkù ọlọ́run ò ní jẹ́ wọn wò yín. àmín. mo fẹ́ ṣàdúrà kí n ṣe ẹtúbáàgì.
tá ń gbé báàgì ìyá lọ́wọ́ bó o ti ń rìkọ́dù mi wọ́n rẹ́dí owó àmọ́ rí ẹnẹgbẹ́ nìkan yá yín níyìn àwọn àdá àwọn tí máa gbé báàgì olóde dání ẹlòmíín rin díẹ̀ ọ wà ń tòsí ẹ̀ ní ọ wà ń tòsí ẹ̀ ní ó ní báàgì ìwọ kó o ní. bí a lọ hasẹ̀ mú bí a lọ mẹ́rin bíi mẹ́fà sínú kínní sóò mi kọ́ wọ́n mú àwọn èmi ọgbà yìí tọrọ mú o 10,000 lówó mi o wà láàyè nígbà 5 yà lọ bá àwọn èèyàn rẹ àwọn ọlọ́ọ̀kan àwọn tọ̀ọ̀kan òun dà tani Adamusi ènìyàn nbọlọwà lè mi kọ́. táyé kọ́rẹ́nsì ó kó àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ bá bámu ni ọlọ́run jẹ́ wọn mọ̀ nífẹ̀ẹ́ yẹn o ṣé gbogbo bí táwọn lọ náà wọn mọ̀ bọ́ lọ báyìí. La ilaha illallah kò síbi tó léyìn sí Ìbàdàn yìí mọ́fọ́lọ́ ń bí ọ dákun jẹ́ ẹ̀rí sálàmúnù alamuze ni ẹ̀dá ṣé òun lọ́nà ọ̀hún ọ̀gánù Allahu Akbar alamuze ni ẹ̀ máa bọ̀ ní máa bọ̀ alamu ṣe owó tìyá ni bálàmú ọba déyìn ní sàdúrà mọ́ àfi kó déyìn kí kúnlẹ̀ blessing sì tẹ̀lé kóun náà tẹ̀lé ni gbogbo wọn ni wọ́n dé àyín lónìí. gbogbo wọn ni wọ́n dé yìí Mutiu olóko àbúrò wa nù Abasi Mutiu ìwọ náà máa bọ̀ ìtọ́sáájú yìí bá fọ́ yẹn ní etí olùwárí ọ̀tá kìtì ni. ok olórí oko wa nù gbogbo wọn lè máa dá mọ̀ bẹ́ẹ̀ bá ń pa màálù nílùú yìí níbi tá a wà yìí tí ọba fi làlàmú ṣe kò lè rí màálù pa ẹ̀yin tẹ́ ẹ̀ bá má làmú ṣe ènìyàn òun rèé kílẹ̀ wí owó baba baraka Allahu Akbar èmi ní o ṣe kìnìún kan tó wà bá mi ń lọrin o sì wá o sì ènìyàn wá lọrin o sọ màálù sẹ́yìn ọkọ̀ wá lọrin ni àlàmúṣe ènìyàn báyé tí ń pè wọ́n ni mo bẹ̀ Ọlọ́run má jẹ́ okú pí àmín bíi fìtílà Allahumma àmín Ọlọ́run má sì bà tiẹ̀ jẹ́ àmín kọ́ má sì da tiẹ̀ rú àmín Ọlọ́run wọlá pé ibi inú dúndùn láwa yìí gbogbo tí ń bá ń dun àlàmú nínú Ọlọ́run má sọ kó bànújẹ́ sí àmín àti gbogbo ẹni tí ń bá ń jẹ lára rẹ̀ Allahumma àmín owó rẹ̀ ní owó tiẹ̀ ní ó ní 10,000 owó àdúrà tòun ní tiẹ̀ ń kọ́ àlàmú sí nìyẹn bọ́ ọ bá rí gbowó tó fẹ́ fún mi ò tó bọ́ aago ọwọ́ rẹ̀ bá mú ẹ̀bí kínni bàbá tún kọ́ ọ lọ́ọ́ yọ bàtà fún mi lónìí Allahu Akbar Ọlọ́run ó sì gbà ààrẹ tí ó sọ̀bọ̀ tirẹ̀ nù yín èyí pupa yìí ń gọ́ kékeré inú wọn ẹnu bó ti fáyìn mọ́ yìí yóò ti fẹ́ ba nǹkan jẹ́ lọ gbà àwọn ọmọ ọlọ́mọ rúnrún ó ṣe wọn àlàmúlò jókòó aláwọ̀jọ dáhùn ìsà Allahu Akbar ẹ̀yin obìnrin gbogbo obìnrin ẹ sọpọ́ọ̀tì owó Alhaja Rasheedah gbogbo obìnrin tó bá ipá Alhaja Rasheedah lọ́ba wa mo fún yín ìṣẹ́jú méjì ẹ sọpọ́ọ̀tì owó Alhaja Rasheedah ó ṣe wọn ọ̀rẹ́ mi tí ń rìkọ́ọ̀dù mi inú rẹ̀ ọmọ dùn gbogbo ẹni tó bá ipá Alhaja Rasheedah lọ́ba wa mo fún yín ìṣẹ́jú 4 péré ẹ̀ǹdínlẹ̀ ẹ wá sọpọ́ọ̀tì owó rẹ̀ àwọn èèyàn ti ń sọpọ́ọ̀tì owó Alhaja Rasheedah ní a máa ń retí àwọn obìnrin gbogbo àwọn aláǹkó ọ̀ọ́kán yìí ẹ ní sọpọ́ọ̀tì Alhaja Rasheedah ẹ mọ̀ bọ̀ náà ni ẹ mọ̀ bọ̀
ntẹ ẹ bá nílẹ̀ ẹ mú wá ẹ mọ́ ti jú ìyá tó ń to tébù yìí òun ti ẹ̀nà nìkan tébù bíi Táyé Currency bá bẹ̀rẹ̀ kó wọn mọ̀ rí dáadáa tébù ẹ̀ lòun ń tò lọ́wọ́ yìí ìyá Táyé Currency ọlọ́run gbọ́dọ̀ di wa ẹ̀yin lẹ pàdé wa lẹ́ẹ̀kan inú yẹn mọ̀ dùn sa Inshallah ìyá dáadáa àtibọ̀tán yín ọ̀dà àmín. gbogbo ẹni tó bá ti pàdé àjẹ́ Rashida lọ́ba wa ẹ wá sọ̀pọ̀tì owó àdúrà rẹ̀ ó ṣe wọn obìnrin dáadáa yìí ọmọ rẹ̀ ó dàgbà ọlọ́run ẹni ọlọ́run kẹ́ ilé ìbá ọlọ́run mọ́sá kẹ́yàwó tèmi náà àti bùnbùnkúbù yìí ọlọ́run kẹ́ àwọn èèyàn bá Táyé Currency ọgbà ìyálà yìí owó ní ìlú ni bá ti ń gbọ́ owó mi dá màdámù bá ń gbé ọlọ́run ọgbà alájà dáadáa ọlọ́run jọ da fáwọn ọkọ yín wọ́n á ṣe tó jẹ́ ìṣe domdom báyìí ọlọ́run jọ da fáwọn ọkọ yín o wàláhì wọ́n tọ́jú wọn ìyàwó ẹlòmíín sì àárí hagahaga alọ́run jọ da fún ẹ wọ́n ṣe domdom dáadáa máa bọ̀ èmi náà ló fún un ẹ̀rí gbogbo wọn ni wọ́n tọ́jú wọn ẹ̀rí nǹkan yóò mọ̀ da fáwọn ọkọ yín wàláyé ìwà tẹ́ ẹ̀ mọ̀ wù tọkọ yín ò ní rántí obìnrin mi máa láyé ọlọ́run ó fún yín kò sí bẹ́ẹ̀ ti ṣe wá wàláyé àtọ̀ rántí omi ẹ ṣeun ẹ máa bọ̀ ẹ̀yin mo dúró de ẹ̀ mówó wà ẹ dákun Táyé Currency ọkọrin Saoty ọkọrin gbogbo ẹni tó bá ipá làájá Rashida lọ́ba wa àwọn tẹ̀gbẹ́ wa yóò wá ní ẹ̀rí ẹ̀ sì mú pure water ẹ fẹ́ mú tó bíi mẹ́rin nísìn ẹ̀ sì mówó àdúrà wa. ń retí yín ẹ máa bọ̀ wọ́n ṣe mítìnì ní ìlú láàfilẹ̀ lọ́hùn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ máa bọ̀ ẹ dákun ẹgbẹ́ sẹ̀ ńlẹ̀ owó mi dá bá mú o ṣeun lọ́njọ́ da fáwọn ọkọ yín bí ẹ bá róbìnrin tó da ẹ ṣàdúrà fọkọ wọn ni ẹ̀rí nǹkan ìyàwó ẹlòmíín sí alọ́ọ̀dẹ́ àbí orógùn níbi ìyà àìjẹun dáadáa ọwọ́ sọ láàrin gbogbo wọn wá rí náà gọ̀ọ̀sẹ̀ mọ́jọ́mọ́ mi ó sì léyà ọlọ́run ọkọ rédèrèdè ìyàwó tún lè mówó wá káyẹ̀rà sọ olówó kínni ọmọdọ́gbọ́n sí májà fọkọ̀kọ́kọ́ ọlọ́run alájà Rashida ẹ̀ǹdínlẹ̀ káké fáti àkí gbogbo wọn náwó sí i lẹ́yìn ìdùnnú yìí ò ní nájà àbànújẹ́ àmín. gbogbo ẹni tó bá sàmì fún ọ alọ́wọ̀n oníjà wa náà nájà àbànújẹ́. Allahumma àmín. ẹ mú wa sáwọn sójà náà mú wa àdúrà wa ni sọ́gbọ́ Yorùbá sójà owó àdúrà owó àdúrà alaruba asiri alaruba asiri ẹnkẹtọ̀ngbọ̀ndọ̀ thank you very much sójà lágbára Ọlọ́run gbogbo bí Boko Haram bá wà Ọlọ́run ní jẹ́ ọlọ́ọ̀bẹ. àmín. ọ̀sẹ̀ èdè ni you wan go Ọlọ́run ó mú ọ lọ bí tí Boko Haram wà àmọ́ Ọlọ́run ò ní jẹ́ wọn pa ọ́. àmín. ẹ dákun ẹni la ilaha illallah. la ilaha illallah. sẹ́ẹ̀rì nígbà tí n bá ń sọ̀rọ̀ àwọn sójà ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ kọ́ ẹ wo sójà sẹ́ẹ̀rì pé akínnu ó ní ẹ sì wá ń ṣépè fún un Ọlọ́run kó mú un lọ bí tí Boko Haram wà ní. ń bẹ̀ lòun fẹ́ lọ kó wọn ráyè rí ẹ̀jẹ̀ gidi yóò dáa fún ọjà rí Ọlọ́run níjà wò débẹ̀. ẹ dákun gbogbo ẹja ní àmín. 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 Allahumma àmín. ẹ wá nà kásá Alájà Rashida ẹ ké Fatiha kanlẹ̀. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك àwọn ẹlẹgbẹ́ kan tó ń bọ̀ اهدنا الصراط ẹ má bọ̀ المستقيم صراط الذين أنعمت عليهم inú yẹn mọ̀ ọ́ dùn عليهم ولا owó dà الضالين owó àdúrà yá ni آمين Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún tí o ti ṣe bẹ́ẹ̀ fún yín náà آمين ọlọ́lá ilé ayé inú yóò sì máa dùn آمين ọlọ́ àwọn ẹni Ọlọ́run alájà wọn owó ńláńlá ni wọ́n mú wa o Ọlọ́run jọ da fún yín insha Allah torí náà Táyé Currency gbogbo bí yóò tọ́ ọba dé ọmọ pàdé yìí آمين aṣọ àpọ́nlé ara rẹ
tó bá gbé kúrò láti Ìbàdàn anywhere in the world tó bá gbé wọ̀ Ọlọ́run ò ní fàyàmọ́ la. Allahumma amin. Ọlọ́run ò ní gbaṣọ àpọ́nlé kọ́ data bùkúbó. Àmín. Ọlá ìyá tó bí ọ ọlá bàbá tó bí ọ ọlá ìgbà fáwọn ará wájú Ọlọ́run mọ̀ síbẹ̀ fún ọ. Ẹ bá ń ké bisimilayi náà ti iná fún. O ṣe wọn àfa láti ṣe. Ọ̀fẹ́ ọ̀nà táyé kọ́rẹ́ntì yìí gúgọ́. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo jama mo kí àfa Yusuf púpọ̀ dákun bọ́ recognize president rẹ̀ dákun inú rẹ̀ máa dùn mo fẹ́ ya fọ́tò nù. Alájà Rashidatu Òdòdó. Ọmọ ìwé mi. Oúnjẹ ni màá náà. Ọmọ ìwé mi ní. So ọkọ mi ló mú mi wá sí Ìbàdàn nígbà. Láti 1996. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ màmá tó bí mi. Ọlá ní ohun àyọ̀ká. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó bá mi wá lónìí. Pàtàkì jùlọ lórí àǹtí mi. Mo tọ́mọ bí Alájà Ẹyẹ Òǹbó ní Bódìjà. Àwọn náà ń wá bá mi ra lẹ̀ síbí. Àwọn náà bá mi ṣètò gbogbo yìí tí Ọlọ́run dẹ̀ gbà fún wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àìmọye èèyàn ni mo ti lè dúpẹ́ torí àìmọye àfáà bóyá wòlíì ni babaláwo ni gbogbo àwọn tó ṣùgbọ́n mi nígbà tí mò ń ṣàìsàn gan wọ́n jẹ́ kí n dọ́jú òní so mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà. ẹni mọ́ mi lánàá borí mi lè ní àdúgbò ẹni mọ́ mi lánàá borí mi lè ní àdúgbò kò sí lánàá rólẹ̀ àrẹ̀ àǹfaramọ́ kò ìtọ́lé ní sunbọ̀ yàtọ̀ káàdúgbò wọ́n wá láròlé àrẹwà dádúró ọ̀gá mi láròlé àrẹwà dúró náà tẹ̀sán débi dẹ́rù níbà ẹ̀ láyé asọ̀rọ̀ ṣe kí sáde ọ̀sẹ̀ ti rí kí ni tá a fẹ́ dà ẹ̀ tá a fẹ́ jẹ́. tí mi fọwọ́ sọ̀yà kọ́gà mi lábẹ́ ọdún náà kò sí mi lẹ́nu kò yóò sì mí lójúmọ́. orí àti bàbá ọjọ́ pé ní kọ́mọ́. òdèrè o ẹ àti bàbá ọjọ́ pé ní kọ́mọ́. àní ká wá mọ̀kúmọ̀ kí n ṣe lè pé lọ́wọ́. ká wá mọ̀kúmọ̀ kí n ṣe lè pé lọ́wọ́. mo kọ́ sọ̀mọ̀sẹ̀ lọ́dàrà dé ọdún. kí lè fẹ́ sọ pé òyìn ẹ̀sìn náà. òdèrè àmọ́dá tí a rú mi lójúmọ́. kí ni tá a fẹ́ dà kí ni tá a fẹ́ jẹ́ lọ. tí ní fọwọ́ sọ̀yà. kọ́gà mi lábẹ́ ọdún náà kò sí mi lẹ́nu kò yóò sì mí lójúmọ́. Assalamu alaikum tọ́dọ̀kọ́. Assalamu alaikum tọ́dọ̀kọ́. Ìbàdàn náà làwọn ìta ti ń ṣeré. Ọmọ alájà rẹ̀ wà olórí ọba. Alágbára ṣì dàtún mi lẹ́nìí. Wọ́n ṣe fi lọlẹ̀ ilé tuntun. Olóṣàkó làwọn tá a ti ń ṣeré àròlé àrẹwà òdèrè àmọ́dá kọ́ ní kọrin ẹ̀ òdèrè ó. ibà Saoty àrẹwà lèmi ń wò ṣe. Alájí àrẹwà lèmi ń wò ṣe. ẹni tó lọ́gbọ́n tó yẹ ká wò ṣe ni Saoty àrẹwà. lèmi ń wò ṣe. Alájí àrẹwà lèmi ń wò ṣe. ẹni tó lọ́gbọ́n tó yẹ ká wò ṣe ni. ẹ gbàlájà Rashidatu kí n bọ Rashidatu. ẹ pẹ Rashidatu kí n bọ. òdèrè adé Rashidatu máa rẹra. alárìnkò Rashidatu máa rẹra.
congratulations àrìnpé o. Rashidatu. Onílùlé náà ní gbàǹjo. Rashidatu. Wọ́n ní tèbè òkú wọlé Rashidatu. A ò sì ní tèbè òkú wọlé. Rashidatu. A ò ní tí lérò òkú jáde. Rashidatu. A ò ní tí lérò òkú jáde. Rashidatu. Ẹ parí pé Rashidatu kì í gbọ́. Rashidatu. Àrìnpé o ẹ pé Rashidatu mi àrìnpé. Alájà Rashidatu mi. Mama Obere Amadu mi. Mama Obere láti Fatumi o. Mama Obere kọ wúlú fún o. Mama Obere Maliki. Àwọn ọmọ tẹ́ bí orin ọ̀kú o. Òní jẹ́ sọmọ mọ́ o. Ọlá àwọn ọmọ Àrìnpé ájú tiẹ̀ lọ. Yorùbá mi kárí pé o. Yorùbá mi kárí pé o. Alájà Rashidatu. Ọ̀yà ọ̀yà ẹni òdèrè 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 òdèrè. Alájà Rashida òdèrè. Àrìnpé Rashida òdèrè. Mama Latifatu òdèrè. Mama òdèrè àwọn ọdún òdèrè. Mama òdèrè Maliki òdèrè. Alájà Rashidatu òdèrè. Dèrè alákàrà òdèrè. Dèrè alákàrà òdèrè. Alájà Fọláṣadé wọ́n san o. Alájà Rashidatu mi ẹ̀ṣẹ́ o. Ìfisí ibù ọba ń ta. Ìfisí ibù ọba ń ta. Èèyàn láìdè ṣe o. Ìfisí ibù ọba ń ta. Èèyàn láìdè ṣe o. Alájà Fọláṣadé. Èèyàn láìdè ṣe o. Alájà Fọláṣadé. Wọ́n san wá Alájà Rashida. Òdèrè Àrìnpé adé. Wàsíù òdèrè náwó. Àbúrò Àrìnpé Rashidatu. Alájà Yòbó náwó. Ẹ̀gbọ́n Alájà Rashidatu. Mami òdèrè alákàrà. Màmá Amọ̀dù tó já láfẹ́. Ẹ̀yìn bó mú ọmọdù. Ẹ̀yìn bó mú ọmọdù. Ẹ̀gbọ́n Alájà Rashidatu. Àrìnpé òdèrè alákàrà. Ìyá ẹ̀gbọ́n olóróró. Olóróró ní Bódìjà. Lolúyọ̀lé Ìbàdàn bí. Ìyá ẹ̀gbọ́n olóróró. Olóróró ní Bódìjà. Alájà Rashida. Oko ìrẹsẹ̀ ọmọ wo yíra. Àrìnpé oko ìrẹsẹ̀ ọmọ wo yíra. Wo yíra kò má bà rẹ̀rú kẹrù.
òdòdó mi wá sí o kárí Rashida òkèrè sí ọmọ gbòòyìn rà àárín pé kò má bà rẹrú kẹrù ẹrúkẹrù abilala lẹ́nu ẹrúkẹrù abilala lẹ́nu ewúrẹ́ dúdú ló bá nù lómù ewúrẹ́ máa mú lọ́ra Rashida àárín pé ìṣẹ́gbẹ́ gbẹ̀rán àgùntàn ló bá nù lómù ẹ jọ̀wọ́ ẹ máa mú lọ́ra Rashida àárín pé ìṣẹ́gbẹ́ gbẹ̀rán àárín pé mi Rashida òdèrè alákàrà màmá òdèrè láti Ìbàdàn Rashida tí ló ń ṣílé ẹ̀mí ẹ̀ alóòlé ọ̀run alájà ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ yìí ń bọ̀ wá níbi ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ ẹ̀ṣọ́ owó kì í yẹrọ yọ Ọ̀yọ́ Aláàfin. ọmọ arúgbó Ọ̀yọ́ Aláàfin ẹ̀yin lọmọ arúgbó arúgbó ọjà mẹ́ta òkú tẹgbẹdọjà tí ó ta o ńlọdáṣọ fún lọ́yọ̀ o náà ń pè lógún lọ́yọ̀ ọmọ bíbí inú ìlú Ọ̀yọ́ o kò ṣe bí bàbá ẹnìkan ìrànjú ṣe bí Ọ̀yọ́ o ṣe bóun là ń rí ẹ bá ń kíkú bàbá yóyè o ẹ kíkú bàbá yóyè o Lámídì Ọbàdé mi Lámídì Ọbàdé mi ọ̀nà ìyàlọ́ Lámídì olóńgbò ìyá àbí ọ̀sà ọ̀nà. Alájà Rashida ti iye olóńgbò èso wọn níyà. Ìyá bàbá wa náà ọjọ́ ìsìnkú olórí o. Alájà Rashida ti iye olóńgbò bàbá òdòdó alága iye olóńgbò òdòdó jájájájá lójó kó. Ó báwọn lè bá ẹ̀ wá. Òdòdó ọmọ báwọn lè bá ẹ̀ wá. Ó kọlẹ̀ ọlọ́mọdé ògùn àkówábá. Òdòdó wájú wájú ògùn àdáwábá. Rashida ọlọ́mọdé ògùn àkówábá. Òdòdó wájú wájú ògùn àdáwábá. Ọ̀rọ̀ tó bá wá tó mẹ́sàn-án kò máa ní. Òbí ẹ kì í yẹ Rashida. Òde alájà mi o. Alájà Rashida. Wàǹsí alákàdá. Tí ó mọ̀ gbogbo yìnbó. Kò mọ̀ gbogbo yìnbó. Ó fòyìnbó kọ́lẹ̀ tà sọ́kọ̀ yẹn. Òde bẹ́ẹ̀yàn tún ṣe òru ẹ̀ ayẹ̀ mi. Ó ṣe wọn Alájà Rashida tí ó ìyá mi òde aláka oníjẹ̀ mi. Òde ó bá wọn lámú ọmọ. Òde òde lọ́jọ́ Rashida tí òde. Rashida tún yí àfihàn lásìkò tí lẹ́gbẹ̀dẹ̀ olùparí bàbá fẹ́rẹ̀ fi ní súwẹ́ ọlọ́run wá ṣe wọ́n níyàn. Rashida lásìkò tí lẹ́gbẹ̀dẹ̀ olùparí
sú ẹ ọlọ́run wá jẹ wọ́n níyàwó. òde ìsìlámù fẹ́ ẹ̀sìn yan ó ní wọ́n fi ṣe èkó lérí àgbọ̀dọ̀ lọ́rùn fẹ́ ó ní wọ́n fi ṣe èkó lérí ẹni máa lọ́rùn fẹ́ wá ẹ̀sìn yẹn fúnra ọlọ́run ni ò fẹ́ sí ẹ̀yọ́ fúnra ọlọ́run ni ò fẹ́ fúnra ọlọ́run ni ò fẹ́ sí ẹ̀yọ́ odò tọ́mọ lọ́mọdé ní ẹ̀ kó gbà kó gbọ́ odò bọ́sì lálàgbà ní ẹsẹ̀ kó gbà èèrà ń fọ́ ọmọ nù ààrẹ oṣù. Ràṣídà bíbínú máa ń rojú o ẹni tí òbí inú àfáàmọ́ra ẹ̀jẹ̀ bíbínú máa ń rojú o ẹni tí òbí inú àfáàmọ́ra òde kẹ́ńpẹ́ ilé o orí ògbọ̀dọ̀ fọlọ́lá ọmọ òde mọ́ náà alọ́lẹ̀ ààrẹ ọmọ tòde aláàjì alẹ́lẹ́ ààrẹ ọmọ tòde ṣó ọmọ tòde mọ́ ààrẹ ààrẹ ó ṣeun brọ́dà mi dáadáa ni ó ṣe ní sìn ọmọ òde ó kárẹ̀ ọmọ òde ó kárẹ̀ ọmọ òde ọmọ òde ọmọ alájà wíńdà. Alẹ́ ọmọ òdòwé ọmọ òdòwé òdòwé. Alẹ́ ọmọ òdòwé. Alẹ́ ọmọ òdòwé ọmọ òdòwé ayélujára ọmọ òdòwé ọmọ òdòwé. Kọ́ọ̀sì lọ́mọ lásìlẹ̀ bẹ́ẹ̀ ni adébísí ọmọ ṣe bínú lẹ́ni ìjẹ́ tó pé káàbà orí oko jọra báṣu ibi gíga tí ìṣó ti wà níbẹ̀ ló wà ibi gíga tí táyé ti wà ìbáṣu ibi gíga tí ìṣó ti wà ẹyẹ fara ọmọbìnrin orí tó kẹ o ẹyẹ fara ọmọbìnrin àdúgbò àtò ẹyẹ fara ọmọbìnrin àdúgbò ṣe ẹyẹ fara ọmọbìnrin àdúgbò ó náwó ta alájà mẹ́rọ̀ sídá ọmọ tòbèrè mọ̀ rẹ̀ ṣó ọmọ ìyá àlàkárà àwọn òde rẹ̀ o. ìyàwó aláyọ̀ ẹ máa ta ẹ máa jẹ máa dá ìrìn òjò. àwọn òde rẹ̀ mọ̀ ọ́pọ̀ ìyókò alága ẹgbẹ́ mọ̀ ló mọ̀ ṣe alága rẹ̀ ẹgbẹ́ ńlẹ́ alága rẹ̀ ẹgbẹ́ oṣù. ó yẹ jáde lọ́hùn bàbá gbà. Egede sọ̀rọ̀ egede, ìjọba ẹ̀ṣẹ̀ ẹ̀ẹ́dì, ṣóòpọ̀, ìjọba ìpàdé ìwé. Ìyàwó náà rè é láti ìlú Ọ̀yọ́. Ẹ̀fọn tó ní sí báyìí ṣòfò. Ó ń gbá bọ́ ọgọ́rùn-ún kò gbòòrí. Sátìrámọ́ ni máa fi sọ̀rọ̀ mí. Àmì àṣẹ máa fi sọ̀rọ̀ wó òkè wa. Alájọ
ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rẹ̀. àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọpẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rẹ̀ oṣù ọgbẹ́ ọpẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rẹ̀ ọpẹ́ ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ bá wọn pẹ́ ọmọ ọ̀rẹ́dẹ́gbẹ́. àti àkọ́kọ́ ní ọmọ ọ̀rẹ́dẹ́gbẹ́. ilé ìdíje ọ̀rẹ́dẹ́gbẹ́ ìyá wa lọ́yọ́ ìyá tí wà lè nínú ọ̀rẹ́dẹ́gbẹ́. ó ṣe owó ọmọ ọ̀rẹ́dẹ́gbẹ́. ẹgbẹ́ ramọ́ ni èso. Agbẹ́rẹ́ rẹ̀ ramọ́ ni ìmọ̀ abẹ́rẹ́. Ó jẹ́ ẹ̀gbọ́n mi ramọ́ ni ojú. Alájà yìí ẹ̀yẹ mọ́. Ó jẹ́ ẹ̀gbọ́n mi ramọ́ ni ojú. ẹ̀yẹ mọ́ ọ́nà bí wọ́n dáwọ́ bì. ìyá ọmọ tó ṣe ẹyẹ mọ́ ìyá ayé fẹ́ ń tọ́ra ìlì alọ́mọṣẹ́ alájà àmì ẹ̀yọ́mọ́ ìyá ọmọ tó ṣe mọ́jẹ́ ni mo pè kú kalẹ̀ ìyá mọ́jẹ́ kú kalẹ̀ màmá ìyá mọ́jẹ́ mọ̀ wọlé yín oṣù oṣù kalẹ̀ màmá mọ́jẹ́ ìyá wa lọ yọ aláàfin náà o ẹ jọ̀wọ́ bébí mi ń kọ́. ọmọ ògbóró sẹ́sí gbá o sẹ́lẹ̀ sì sí gbà. àdàbọ̀ láyọ̀ òkòkò òkúta náà ní kìkìkì. aṣáájú ọmọ ògbóró sẹ́sí gbá o. alábàásì ló àṣàbí iná ọmọ ògbóró sẹ́sí gbá o. alábàásì ló àṣàbí iná ìyá mọ́njẹ́ màmá sí kọ́rẹ́sì màmá mọ́njẹ́. púpọ̀ fọ́ láàrin ni èèyàn ti èsì fọ́ a. ìyá mọ́njẹ́ wọ́n rẹ̀ wọ́n ṣe pọ̀ màmá sí kọ́rẹ́sì ni ìyá mọ́njẹ́ wọ́n rẹ̀ màmá tèmi táyé kọ́rẹ́sì ìyá mọ́njẹ́ wọ́n rẹ̀ ọ̀nà wa tó tù. ìyá mọ̀jẹ́ bóde ìjà o màmá táyé kọ́rẹ́ǹsì. èdè ìbàdàn ló sọ. ìyá mọ̀jẹ́ bóde ìjà o màmá táyé kọ́rẹ́ǹsì. ó ní táyé mo ti gbọ́ ti gbọ́ o ọ̀rẹ́ dání dágún mọ̀jẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ mọ́ láyé. ayé bẹ́ẹ̀ lọ. ọmọ ìbò gbogbo bọ́lí ìdáyé fẹ́ ká bàbá làásì. bàbá àlìyá ìyá ayé fẹ́ ká mọ̀mọ́ lòlò. ayé fẹ́ ká abẹ́nu ìlóṣù. ọmọ ẹyọ pé aláàjì ayé fẹ́ ká. ọmọ ẹyọ pé náà ló mọ̀ ṣe. táyé mo ti rọ́wọ́ mú o ẹ̀rẹ̀ dání dámú ọ̀jẹ̀rẹ̀ yìí mọ́ láyé. ayé fẹ́ kánlẹ̀ o ayé fẹ́ kánlẹ̀ o ọmọ yóò gbọ́ àná mi máa ayé fẹ́ kábọ̀ ó bá mi rẹ̀ o ọmọ tọ́lọ́ gbọ́ àná mi ẹgbẹ́ bí ọmọ mi mi yá mo dé ọmọ tọ́lọ́ gbọ́ àná mi yá ayé fẹ́ ká. ayé fẹ́ kánlẹ̀ o.
gbàjọ̀gẹ̀dẹ̀ ọ̀rẹ́ àṣírà tó yá ó ṣe àkóso gbogbo gbàjọ̀gẹ̀dẹ̀ iṣu. àpẹẹrẹ sì ní àjọ̀gẹ̀dẹ̀ ìyá àpẹẹsì àjọṣe náà ní báyìí ọgbà tó ń ẹtì ààrẹ ọ̀rọ̀ mímọ́ gbọ́dọ̀ láàrin yóò ẹ̀ẹ́dá tó wọlé já àjọ̀gẹ̀dẹ̀ kọ́nẹ́ṣọ̀